yìnyín kẹ́ni ó lè ṣe mí. Ó yẹ kéèyàn ó lè jẹ́ ẹni tí ń dúpẹ́, ó yẹ kéèyàn lè máa fẹ̀mí ìmoore hàn. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ àwọn gómìnà ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ àwọn gómìnà ìpínlẹ̀ méjì. Gómìnà ìpínlẹ̀ Èkó, ọ̀gbẹ́ni Babájídé Olúṣọlá Sanwó-Olú. Ẹ sì jẹ́ á lu gómìnà ìpínlẹ̀ Ògùn náà lọ́gọ ẹnu. Èmi èso olóṣèlú ìsì gbowó lọ́wọ́ ẹnìkankan wọn. Àmọ́ di ọpẹ́ mi wọ́n sọ, mo mọ̀ pé àwọn èèyàn kan náà wà tán fẹ́ dúró ọpẹ́ yẹn, wọn ò láǹfààní bíi ti tèmi ni, èmi ò wá gbẹnu wọn dúpẹ́. Àwọn èèyàn tó bá ń gbé ní Kòròdú dáadáa, wọ́n mọ̀ pé àwọn àdúgbò kan ń bẹ, àdúgbò òkú ni wọ́n, gbogbo àwọn tán ní mọ́tò òrìṣẹ̀ tán lọ́kadà, wọ́n padà tà á, arówódé lọ padà ra nǹkan ní ẹlòmíì. Nígbà tó náà yẹn ti gba ọkọ̀ lọ́wọ́ wọn, àdúgbò bíi Gbẹ̀rígbẹ̀, Àgbùrá, láti bí AP yẹn lọ, ọ̀nà yẹn ọ̀nà kú ọ̀nà àrùn ni, ọ̀nà téèyàn gbọ́dọ̀ fi bẹ́ lọ, èèyàn tí ẹni mọ̀ pé èèyàn wà ní ìlú gidi. Ṣùgbọ́n láti bí ọdún méjì sásìkò tá a wà ní ìsìn, tẹ́ bá gbàbẹ̀ ẹ kọjá lọ́wọ́ alálẹ̀, iná tàn rokoṣo báyìí ní gbígbẹ wà ń lu ebò. Babájídé Olúṣọlá Sanwó-Olú akíyín o. Ọ̀nà orí òkúta tẹ́ gbàbẹ̀ padà lọ jáde sí Èyìtà, gbàbẹ̀ padà lọ jáde sí Sábó. Ọ̀nà orí òkúta gbogbo yẹ 2000 lébọ̀ lèmi ṣe ń bẹ̀ gbogbo ìgbà yẹn, kò sẹ́ tí ó pìtàn abẹ̀ fẹ́mi. Ọ̀nà yẹn kò tó ọrùn ni. Ọ̀nà Àgbẹ̀dẹ ní Kòròdú wọ́n ti ṣe dé Fátà. Ẹjọ́ ẹgbà wo lẹ́ẹ̀bá wa ṣe dé Olórógbó Olóṣùgbò transformer, torí Lagos State Government ló ní gbogbo ibẹ̀ yẹn títí tí ó fi jáde sájégúnlẹ̀, Àjégúnlẹ̀ ní báńdì ẹ̀yìn àti ìpínlẹ̀ Ògùn. Tó dáwọ́ dúró òkè Ṣàwò fíìmù, ẹ ti ṣe ọ̀nà yẹn tó ti dùn wò, tó ti dùn rí, tó ti dùn gbà. Ẹ tún wá gbé tó pọ̀ bẹ́ẹ̀, ẹ tún wọnú igbó Olómù lọ, ẹ tún ti ṣe ọ̀nà yẹn náà. Ẹ wá ṣe débi títí ìpínlẹ̀ Èkó tó parí sí. Àwa retí ìpínlẹ̀ Ògùn lábẹ́ ìjọba bàbá wa Dàpọ̀ Abíọ́dún. Kẹ́yìn náà wá ṣe tiyín láti ibi tí ìpínlẹ̀ Èkó parí tiẹ̀ sí, ẹ ṣe dókè Mùtì. Ẹ bọ́ dùn bẹ́ẹ̀ bá tiẹ̀ létí Iléṣọ́ lọ, ọ̀nà Ẹlẹ́pẹ̀tẹ̀ nǹkan yẹn kì í ṣe dandan. Láti Mùtì yẹn ẹ gbé dé Tolúwo. Ẹ wo iye tá à ń repo, ẹ wọ̀nà tá à ń gbọ́kọ̀ gbà. A ní pọ́blẹ́mù owó epo, a ní pọ́blẹ́mù pàtó mọ́tò, kò sí ní ìrírú mọ́tò tó lè máa lò bó ti wulẹ̀ kọ́ wọ́n, bó ti wulẹ̀ kọ́ fine, bó ti wulẹ̀ kọ́ strong tó, ọ̀nà yẹn ó ba mọ́tò yẹn jẹ́ ni. A máa pé ọ̀nà gbà. Ilé ọ̀dọ̀ mi, sọ́fíìsì ọ̀dọ̀ mi, ntí ojú láàrin ìṣẹ́jú 5 lọ 45 minutes tí mo fi ń rìn. Bí wọn bá rìn bẹ́ẹ̀, olúwọ́ padà lu mọ́tò tàǹgbàǹjo ni. Ìjọba ìpínlẹ̀ Ògùn láti Ìta Olúwo, odó ńlá odó kékeré, mọ́ gbogbo ọ̀nà Ìfákalẹ̀, ẹ̀wù èrò bó ṣe pọ́n gbogbo obìnrin tó kọ̀ sọ́nà. Ìjọba ìpínlẹ̀ Ògùn ẹ̀bẹ̀ lábẹ́ yín o. Nǹkan ni yóò ní bàjẹ́ ń ṣe, a sì ń rí, a sì ń kí yín. Àwọn èèyàn wọ́n ja ọ̀tá Ọlọ́run. Gbogbo àwọn ọ̀nà tí mo sọ pé ìjọba Babájídé Sanwó-Olú ṣe yìí, sẹ́nítọ̀ kan ló ṣe, kìnìkan ló ṣe, ẹni ó rí ó ṣe, àsìkò ìjọba ẹ̀ ń tán ṣe làwọn máa lù lọ́gùn ẹnu. A kí gbogbo yín, a káwọn ìjọba ìpínlẹ̀ tó kù, ìjọba ìpínlẹ̀ àti ìbílẹ̀ tó kù náà o. Ibi èmi ń gbé, ibi mò ń ṣe sí tí mò ń jẹ́ sí, ibẹ̀ ni mo sọ ohun tó jù mí ọ̀bá sì tó ìní sọ. Ẹ jọ̀ọ́ ẹ bá wa parí ọ̀nà Àgbẹ̀dẹ. Ibi ó dé dúró ní Fátà yẹn, ẹjọ́ tẹ̀síwájú, ẹjọ́ dó lórógbó, kó dó lóṣùgbò, kó dé Àgbẹ̀dẹ Buawa, kó dé transformer Àgbẹ̀dẹ 7. Constitution orílẹ̀-èdè ó níye thousands èèyàn tó máa gbé ní vicinity kankan tó fún ọ ní local government. Bí gbogbo Àgbẹ̀dẹ ṣe tó yẹ kò ní local government kọ́ lágọ̀ọ́ ọlọ́pàá. Kò ní local government kọ́ lágọ̀ọ́ ọlọ́pàá. Bá a bá ń jà tá à ń sa wa ládàá, tá à ń gúnra wa lọ́bẹ̀, tá à ń fọ́ra wa ń gò lórí. Òwú tí wọ́n ti wá mú ọlọ́pàá, ẹ wo òní tí wọ́n nìkan tó dówù tú. Kí bẹ́ẹ̀ yẹn tóbi tó bẹ́ẹ̀ yẹn kọ́ mọ́ ní local development council. Àgbẹ̀dẹ ò ní local development council. Bágbẹ̀dẹ ṣe tóbi tó yẹ Ìsìwù. Ẹ wo Ìsìwù sí Àgbẹ̀dẹ. Kò sí bó sọ pé obìnrin sá tó lù 45 minutes. Tó bá speed lọ́nà tó dáa, ó lù 45 minutes kó tó dé Ìsìwù. Ibẹ̀ ní local government Àgbẹ̀dẹ. Ibẹ̀ ní kíní olóṣèlú wọn wà. Àgbẹ̀dẹ ò lè ní local government, kò tó lè ní local development council, ó kéré tán. Kò dẹ̀ rí bẹ́ẹ̀ lápò Òkè Ọya. Èmi ò tiẹ̀ bọ́ olóṣèlú yìí bá ń ṣe torí mi sára yìí sọ bẹ́ẹ̀ ṣe pin. Ṣùgbọ́n ẹ fún wa ní ntọ́ yẹ tó tọ́ lágbẹ̀dẹ.
gbogbo àwọn tẹ́ ẹ ti ṣe Ọlọ́run san yín lẹ́san olóore àwọn ibi tó kù sí ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ bá wa ṣe bàbá sọ̀rọ̀ bá àwọn ènìyàn ìjọba ọgbọ́ ṣùgbọ́n bá bú ìjọba ọgbọ́ yẹn àwọn òbú yín àti kí gbogbo dáadáa tẹ́ ẹ ti ṣe ibi tó kù sí náà là ń bẹ̀ yín fún ẹ jọ̀ọ́ bàbá wa Sanwó-Olú Sanwó Èkó ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bàbá wa Dàpọ̀ Abíọ́dún ìpínlẹ̀ Ògùn torí Ọlọ́run bàbá wa Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ torí Ọlọ́run bàbá wa Adélékè Mákẹ́jásìn nípínlẹ̀ Ọ̀ṣun torí Ọlọ́run ẹ̀yin gómìnà ìpínlẹ̀ tó kù bàbá Abdulrahman nípínlẹ̀ Kwara gbogbo ẹ̀yin gómìnà tó sá kù pátá lórílẹ̀‐èdè ẹ bá a ṣe torí t'Ọlọ́run ni a bẹ̀ yín